àdúrà láti borí gbogbo ìṣòro tó bá òkú dojú kẹ̀dá, bóyá àìrí jẹ ni, bóyá àìrí mu ni, bóyá ó ń rí ìjákulẹ̀ ni. Ó fẹ́ máa kọ́lé mọ́lé, ó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀, ó fẹ́ máa ṣe dáadáa nú ayé. Ó ti jàsè jẹ́, ó ti wẹ̀wẹ́ odò, ó ti wẹ ọṣẹ, ó ti lọ káàkiri káàkiri kọ̀ náà ni. Àdúrà yìí ni kó wá lọ ṣe láàrin ọjọ́ méje. Òun wá ọmọ ni, òun wá ọkọ ni, òun wá ìyàwó ni, òun rí jẹ ni, ó fẹ́ máa kọ́lé mọ́lé, ó fẹ́ máa ralẹ̀ mọ́lẹ̀, ó fẹ́ máa mówó nínú owó. Àdúrà yìí ni kó wá lọ ṣe. Àmọ́ síwájú kó tó bẹ̀rẹ̀ àdúrà yìí àbí tó bá parí àdúrà tí mo fẹ́ sọ fún ẹ, láàrin ọjọ́ méje ló máa fi ṣàdúrà yìí. Wàá dẹ̀ dúpẹ́ fọ́lọ́run, confirm lèmi sọ fún ẹ, mi ò tán ẹ o. Torí innal izzata lillahi jami'an, gbogbo agbára pátápátá Ọlọ́run ọba lónìí. Gbogbo nǹkan tá a bá dẹ̀ ń kọ yín, nǹkan tá a ti gbìyànjú wò, tested and confirmed ni. So síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá parí ẹ̀, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fáwọn ọmọ aláìní 0123214254. account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àti sàárà ni, àti sádàkọ̀ ni, àti zakat ni, even hajj àti umura yìí tẹ́ ń ṣètọrẹ àánú ẹ̀, ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization, home and abroad. Small but mighty. Àdúrà ló ń gba agbára kọ́. Àdúrà tó fẹ́ ṣe yìí, wàá mú ọjọ́ kan àbí kó bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday. Wàá wá ọjọ́ méje ló fẹ́ fi ṣe, àmọ́ ọjọ́ kan nú ẹ̀ wàá fi gba àwẹ̀, wàá dẹ̀ fi ṣe kíni, wàá fi wà ní rìyádọ̀. Rìyádọ̀ yẹn ni pé lọ́dọ̀ àwọn àfà, o ò ní kọjá àdúgbò ẹ̀, wàá wà nílé, o ò ní kọjá àdúgbò, wàá dẹ̀ lọ kírun, wàá ṣe dáadáa. Tó bá wàá dẹ̀ ní àwẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday yẹn wàá láwẹ̀. Sunday tó wá láwẹ̀ yẹn tó bá di ọwọ́ aago 9 àárọ̀, wàá bọ́ sórí ètò àdúrà yìí, wàá ṣe àwọn mùkọ́dímọ̀ astaghfirullah ní la ilaha illallah ní àsàlátù ní. Tó bá ti ṣe, wàá wá bọ́ sórí àdúrà yìí gangan, wàá ṣe súratul fatiha méje. Súratul fatiha méje yìí tó bá ti ṣe, wàá dà níyàn nǹkan tó bá fẹ́ fún Ọlọ́run. Wàá wá bọ́ sórí Allahumma salli ala sayyidina Muhammad wa sallim, Allahumma salli ala sayyidina Muhammad wa sallim, Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Wàá ṣe 1111 àìkásà lọ́dọ̀ àwọn àfà. Wàá wá kúrò lórí ẹ̀, 1111 ló máa ṣe. Tó bá ti parí ẹ̀, wàá wá tún ṣe súratul fatiha, wàá ṣe méje mi again. Tó bá tún ṣe méje, fatiha méje níwájú, àsàlátù láàrin, fatiha méje náà ló tún máa parí ẹ̀. Wàá dà níyàn nǹkan tó bá fẹ́. Bí sínú tó bá dìrọ̀lẹ́, wàá bírèkì pẹ̀lú nǹkan tó bá lágbára. Wàá dẹ̀ wàá bẹ̀rẹ̀. O ti ṣe ọjọ́ kan nìyẹn. Ọjọ́ kejì wàá lọ bí iṣẹ́, ò nídìí kó wà lálùwà, kó wà nínú rìyádọ̀, kó fira ìpamọ́ kankan mọ́. Wàá bẹ̀rẹ̀ iṣẹ́, wàá jáde, wàá máa ṣe 313 àsàlátù Allahumma salli ala sayyidina Muhammad wa sallim 313 every day fún ọjọ́ mẹ́fà tó kù yẹn. So wàá dẹ̀ máa ṣe sàárà. Ọjọ́ tó bá parí ẹ̀, wàá fi nǹkan tó bá lágbára, wàá fi ṣe sàárà. Ẹ gbìyànjú kẹ́ share fídíò yìí, gbìyànjú kó get transformer 1100 power fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run. Egbògi tó lágbára ni, àti all-in-one àbàìṣèkè àfàgbà natural apps láti kojú èké nínú àrùn tó dojú kẹ̀dá. Ó ń wo àrùn more than 300. Ẹ WhatsApp wa lórí +276129563889. Masalamu wa